Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà bàbá wa ọlọ́run olùfẹ́ wa alátìlẹ́yìn ọlọ́run tó ń ṣẹ́gun fún wa ní gbogbo ọ̀nà nílé lóko gbogbo ibi tí a lọ tó fi wá ní ìṣẹ́gun tó tún fún wa ní oore ọ̀fẹ́ láti tún rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù ìkejì ògo ìyìn ọlá ọpẹ́ ní forúkọ mímọ́ yín ọ̀rọ̀ náà tí a gbéyàwó lé ní ọlọ́run má ṣe jẹ́ kó lòdì sí wa o ẹ ṣe wá ní àgùntàn rere ní ọ̀dọ̀ ẹ̀yin olùṣọ́ àgùntàn tòótọ́ o kí gbogbo àdúrà wa léèní kí ó ṣe ìtẹ́wọ́gbà ọ̀rọ̀ ẹni bó bá gbé tí ọ̀tún wọlé kó má gbà tòsí jáde nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín orúkọ Jésù ìlú ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kó Adéjàre Adébóyè kọ ní ọjọ́ 18 oṣù kejì àkòrí tí a ò gbéyàwó léèní sọ wípé Jehovah Roi á mú àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí 40 ẹsẹ̀ ìkọkànlá Àìsáyà orí 40 ẹsẹ̀ ìkọkànlá ó ń bọ́ ọ̀wọ́ ẹran rẹ̀ bí olùṣọ́ àgùntàn yóò fi apá rẹ̀ kó àwọn ọ̀dọ́ àgùntàn yóò sì kó wọn sí àyà rẹ̀ yóò sì rọra da àwọn tí ó lóyún nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 1 dé 14 ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 1 dé 14 lóòótọ́ ni mo wí fún yín o ẹni tí kò bá gba ẹnu ọ̀nà wọ inú agbo àgùntàn ṣùgbọ́n tí ó gba ibòmíràn gun òkè òun náà ni olè àti ọlọ́ṣà o ṣùgbọ́n ẹni tí ó bá ti ẹnu ọ̀nà wọlé òun ní í ṣe olùṣọ́ àwọn àgùntàn òun ni olùdènà sílẹ̀kùn fún àwọn àgùntàn sì gbọ́ ohùn rẹ̀ ó pe àwọn àgùntàn tirẹ̀ ní orúkọ ó sì ṣe amọ̀nà wọn jáde nígbà tó sì mú àwọn àgùntàn tirẹ̀ jáde ó síwájú àwọn àgùntàn sì tọ̀ ọ́ lẹ́yìn nítorí tí wọ́n mọ ohùn rẹ̀ wọn kò jẹ́ tọ̀ àlejò lẹ́yìn o ṣùgbọ́n wọn a máa sá lọ́dọ̀ rẹ̀ nítorí wọn kò mọ ohùn àlejò òwe yìí ni Jésù ń pa fún wọn ṣùgbọ́n òye ohun tí nǹkan wọ̀nyí tí ó ń sọ fún wọn kò yé wọn nítorí náà ni Jésù ti wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín èmi ni ilẹ̀kùn àwọn àgùntàn olè àti ọlọ́ṣà ní gbogbo àwọn tí ó ti wá síwájú mi ṣùgbọ́n àwọn àgùntàn kò gbọ́ tiwọn o èmi ní ilẹ̀kùn bí ẹnikẹ́ni bá ọ̀dọ̀ mi wọlé òun ni a ó gbàlà yóò wọlé yóò sì jáde yóò sì rí koríko olè kì í wá bí kò ṣe láti jalè láti pa àti láti parun èmi wá kí èmi kí ó lè ní ìyè kí ẹ̀yin kí ó lè ní ìyè àní kí wọ́n lè ní lọ́pọ̀lọpọ̀ èmi ni olùṣọ́ àgùntàn rere ẹni tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún àwọn àgùntàn rẹ̀ ṣùgbọ́n alágbàṣe tí kì í ṣe olùṣọ́ àgùntàn ẹni tí àwọn àgùntàn kì í ṣe tirẹ̀ ó rí ìkookò tó ń bọ̀ ó sì fi àwọn àgùntàn sílẹ̀ ó sì sá lọ ìkookò sì mú àwọn àgùntàn ó sì fọ́ wọn káàkiri alágbàṣe sá lọ nígbà tí í ṣe alágbàṣe kò sì náání àwọn àgùntàn èmi ni olùṣọ́ àgùntàn rere o mo sì mọ àwọn tèmi sì mọ̀ mí wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè ní fún alẹ́ ní ọjọ́ ìṣẹ́gun kí Dáfídì tó kojú Gòláyátì nínú ìwé Sámúẹ́lì kìíní orí 17 ó jẹ́ olùṣọ́ àgùntàn tó wà ní ìṣàkóso àwọn àgùntàn bàbá rẹ̀ lọ́jọ́ kan ẹranko bíárìn kan wá láti kọlu agbo àgùntàn ó pa bíárìn náà ní ọjọ́ mìíràn kìnìún wá ó sì gbé ọ̀dọ́ àgùntàn nínú agbo ó lépa rẹ̀ ó sì gba ọ̀dọ́ àgùntàn náà sílẹ̀ ó wá pa kìnìún náà Dáfídì kò fààyè gba ẹranko kankan láti mú èyíkéyìí nínú àwọn àgùntàn ó pa wọ́n mọ́ gidigidi kódà nígbà tí ó túmọ̀ sí pé kó fi ẹ̀mí ara rẹ̀ wéwu tí Dáfídì ènìyàn lásán bá lè pa àwọn àgùntàn rẹ̀ mọ́ tó báyìí mélòó ni Jésù Kristi olùṣọ́ àgùntàn rere ní ìwọ̀n ìgbà tí Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn rẹ̀ ó ti ní ìdánilójú ìpèsè ààbò ìmúpadàbọ̀ sípò ìwòsàn ọ̀pọ̀ yanturu àtòkèwá àti àwọn ìbùkún àtòkèwá púpọ̀ mìíràn bẹ́ẹ̀ olùfẹ́ Olúwa ni olùṣọ́ àgùntàn rẹ̀ ojúṣe rẹ̀ ni ó jẹ́ ìdí nìyí tí ó fi sọ nínú ìwé Mátíù orí 9 ẹsẹ̀ 17 títí di ẹsẹ̀ 23 pé kí o má ṣe ṣe àníyàn nípa ohun tí wàá jẹ tàbí tí wàá wọ̀ ìwọ ṣáà kọ́kọ́ wá òun àti àwọn nǹkan tó kù tí àwọn ènìyàn ń lépa yóò jẹ́ àfikún fún ìwọ ní ìrọ̀rùn o gbọ́dọ̀ kíyèsí ẹ̀wẹ̀ pé àgùntàn nìkan ló lè ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wọn ìwé Mátíù orí 25 ẹsẹ̀ 22 ó sọ pé Ọlọ́run yóò yọ àgùntàn kúrò lára ewúrẹ́ nínú ẹsẹ̀ bíbélì náà Jésù ń sọ tèmi nígbà tí ó ń tọ́ka sí àwọn àgùntàn ṣùgbọ́n nígbà tí ó sọ̀rọ̀ àwọn ewúrẹ́ ó lò náà fún wọn
Àwọn ewúrẹ́ kì í ṣe ti Ọlọ́run o, kìkì àwọn àgùntàn nìkan ni tirẹ̀. Ìbéèrè náà ni wípé ǹjẹ́ àgùntàn ni ọ́ bí? Nínú ìwé Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n, Jésù sọ pé àwọn àgùntàn rẹ̀ gbọ́ ohùn rẹ̀. Nígbà wo ni o lo àkókò pẹ̀lú Ọlọ́run láti gbọ́ ohùn rẹ̀ báyìí? Ǹjẹ́ o tilẹ̀ mọ ohùn rẹ̀? Orin Dáfídì orí 100 ẹsẹ̀ 3 sọ pé àwọn àgùntàn rẹ̀ àwọn àgùntàn rẹ̀ kọ́ ló ní ara wọn. Wọ́n dàbí amọ̀ ní ọwọ́ alámọ̀. Gẹ́gẹ́ bí Mátíù orí 25 ẹsẹ̀ 23 títí dé ẹsẹ̀ 40 ti sọ, àwọn olùṣọ́ àgùntàn ní ìfẹ́ ní ọkàn wọn. Wọ́n máa ń fún àwọn tí ebi ń pa ní oúnjẹ. Wọ́n á sì daṣọ bo àwọn tí ó wà ní ìhòhò. Wọ́n á sì ṣe àbẹ̀wò sí àwọn tí kò ní ènìyàn. Bákan náà, àwọn àgùntàn máa ń jẹ ìgbádùn ààbò olùṣọ́ àgùntàn nígbà tí ọ̀tá bá dé. Ǹjẹ́ ó jẹ́ àgùntàn nínú agbo Ọlọ́run bí báyìí? Ìfẹ́ olùṣọ́ àgùntàn tó ga jù sí àwọn àgùntàn rẹ̀ ní ìgbà tí ó bá fi ẹ̀mí rẹ̀ lélẹ̀. Ìfẹ́ tí ó ga jù tí olùṣọ́ àgùntàn lè ṣe fún àgùntàn rẹ̀ ní nígbà tí ó bá fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí wọn. Jésù ń ṣe èyí nígbà tí ó kú lórí igi àgbélébùú nínú ìwé Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkọkànlá, ìwé Jòhánù orí ìkàndógún ẹsẹ̀ ìkẹtàlá. Olùfẹ́, ǹjẹ́ o ti gbé ìgbésẹ̀ àìnípẹ̀kun tí olùṣọ́ àgùntàn rere tí ó fún wa fún ìgbàlà rẹ bí? Tí o kò báyìí tí ì ṣe èyí bẹ́ẹ̀, o ní láti ṣe bẹ́ẹ̀ ní báyìí o. Nígbà tí Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn rẹ, ó ní ohun gbogbo tí o nílò. Jíjẹ́ àgùntàn nínú agbo Ọlọ́run ni ohun tí ó dára jù tí ó lè ṣẹlẹ̀ sí ọ. Kókó àdúrà: Olúwa, olùṣọ́ àgùntàn ọkàn mi, mo fún ọ ní gbogbo ìṣàkóso ayé mi láéláé. Olúwa, olùṣọ́ àgùntàn ọkàn mi, mo fún ọ ní ìṣàkóso ayé mi láéláé ní orúkọ Jésù. Àmín. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀. Olúwabùkọ́lá Ayọ̀ògúnṣọlá lórúkọ mi. Ó dàbọ̀.